Hello. Rama. Má báwo ni kí lorúkọ ẹ? Dọ́lápọ̀ ni. So kí ló ti wá pẹ́ dé òun claim pé hold up kan ló wà lọ́nà and driver mi dẹ̀ rí ẹ gbé wálé. So what happened? Ẹ má bínú ma. Anyway, àwọn ẹrù ẹ̀kọ́ yẹn ẹ gbé dìde as in gbé kúrò níbẹ̀ yẹn jẹ́ kí n fi yàrá ẹ̀ wọ̀n ẹ̀. And before then, jọ mi ò like kéèyàn máa rórò kiri nínú ilé because of wash house help mi báyìí ìyẹn ò mí ipò darúgbó tó máa rórò kiri. So gbé báàgì ẹ kí n fi yàrá ẹ̀ wọ̀n ẹ̀. Wọ̀n ẹ̀ á lè máa sọ̀rọ̀ later. Ìjókòó ló wà ní. Ẹ gbà mí, kí ló ń ṣe nílé iná? Mo ti tún lè ṣe látàárọ̀ mo kàn ní kí n ká ma. Ó dàbí pé ṣẹ́yìn ò kò kẹ́ ẹ lára. Ojókòó tó yẹ kó clean. Ṣé o rí pé everywhere wà dusty ni ojókòó sílẹ̀? Doing what? Mi ò like kó máa lazy around kiri nílé. Imagine gbogbo tó yẹ kó ṣe kó tó stable. Mo ti sọ fún pé kẹ́rin máa stress ara yín mọ́. Mi ò láìbẹ̀ ṣe ń pariwo yìí. Kí ló ṣe fún mọ́mì? Ẹ bá mi bẹ̀ mọ́mì. Ṣẹ́gbọ́n mọ́mì, ó ní kẹ́ má bínú. Whatever tí ó bá ṣẹlẹ̀, ẹ má bínú, ẹ tẹ̀lé mi. But sometimes when you don't know her, you don't know her. O kò mọ nǹkan tó máa ṣe. Tó bá mọ̀ pé o really fẹ́ understand mom sí mi, o ní láti fara mọ́ mi. Kí n súnmọ́ yín yẹn mi understand ẹ. Má worry, má jẹ́ kó máa yé. O ti gbọ́? O ò ní problem ṣùgbọ́n? It's alright. Ẹ ṣé sà. Máa ṣiṣẹ́ ẹ̀ṣọ́ ti gbọ́? Dọ́lápọ̀, mo ti lọ mú screwdriver tó bá ṣílẹ̀kùn máa jálẹ̀kùn. Dọ́lápọ̀, mo mọ̀ pé ò tí sùn mò ń gbọ́ bó ṣe ń mí o ò fẹ́ dáhùn àbí. Dọ́lápọ̀, at the count of 5 tó bá ṣílẹ̀kùn máa jálẹ̀kùn wọlé o. Dọ́lápọ̀. Dọ́lápọ̀. 1, 2, 3, 4. Dọ́lápọ̀, stop àbí. 5. So what next? Mọ́mí, kò ń ṣe nǹkan tẹ́ ẹ̀ rò o. Jọ kí ni nǹkan tí mo rò yẹn náà? Nǹkan tó tiẹ̀ gbé mi débi ni pé gáàsì ti tán nínú toilet. So mo á wò pé kí n bu kerosene láti inú sink ká lè bomi sínú. Má worry, ló fi wá mú screwdriver láti fi ṣílẹ̀kùn láti ṣe pé kò sí spẹ́ẹ̀kì nínú ilé àbí? No, mo tẹ̀rù wá kí n gba bíbí àwọ̀ kitchen ni mọ́mí. Wow, all right. Will you get out of the road for me? Come on for me. Òǹgbọ̀ méjì yẹ wá lọ́wọ́ àṣà. Kí ló ń ṣe é tó ń ṣe báyìí náà? Sáré tó mú mi sílé tó fẹ́ kí n máa gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ìgbà tí mọ́mì wá sí mi kan. Bọ́lá yóò dé fẹ́sẹ̀. Fẹ́sẹ̀. Dọ́lápọ̀. Dọ́lápọ̀. Yeah.
Kí ló ṣe? Yóò ṣùlélẹ̀. Oh, she should come by. Oh, no wonder. I'm not surprised. What woman should I like her? Tell me, how will she like you? Go to hell. What's the problem? She's getting so much. Ibi ló wá dúró sí ni. Bẹ́ẹ̀ni. Kí ló tó wá dá dúró sẹ́kù lè ń bí? It's okay, we understand, okay? Ó ti jáde, ó ti kúrò ẹ lọ. You have nothing to worry about. And me, ìwé ojú mi bá rí o. Èmi ni new house help tí wọ́n ṣe gbà ni. I see. Okay, ńkọ́? Wọn ò sí ní látàárọ̀ àmọ́ wọn ní pẹ́ dé. Kí ló kọ́ ti wọ̀? Dọ́lápọ̀. Anyway, ó ti lọ, wọlé. Come on. Inú mi lè tẹ̀lé yín báyìí o. Dọ́lápọ̀, ó ti bọ́ síta. Wọlé, you're safe, eh? Come on. Ẹ̀yin ẹni ṣó máa. Yes? Hold on. Hold on. Oh, okay. Báwo? Àlàáfíà ni ẹ̀rọ sà. Yes, sir. Ọ̀gá ẹ̀ ńkọ́? Wọ́n ti dé. Kò ti dé. It's quite clear. Mo ṣe máa dúró dé. Mo ṣe bọ̀dẹ̀. Kúṣẹ́. Ẹ ṣé. What could she be doing now? Nothing. Oh, she left. Okay. Oh, báwo ni? How are you? I'm okay. You look tired. I'm very tired. Báwo ni family ńkọ́? Oh wow. Everybody wow, okay. Okay, that's good. Ká tó sọ̀rọ̀ jìnnà, baby. Ẹjọ́ Bọ́lá òun fẹ́ fi sún ẹ̀. Don't worry, Ọlọ́run. Ṣorí èyí tó mẹ́nu lẹ́yìn, don't even go there at all. Oh, please, that's my phone. Oh. Okay. Ó ṣé jàre. It's okay. Mo ti ń pe fóònù ẹ látàárọ̀. Ṣé o gbàgbé party yẹn? Oh, mo ò gbàgbé. Dọ́lápọ̀. Jọ̀ọ́ bá mi lọ sí bedside yẹn. Àwọn IV tó wà ńbẹ̀ bá mi wò tó bá ní ṣe pẹ̀lú end of year party ńbẹ̀. Sorry, my dear. Like you rightly know, very few èèyàn ló mọ̀ pé mo ní property yìí síbí. I'm just here to relax. Mi dẹ̀ fẹ́ anything fún mi ní headache whatsoever. Do you get? I just want to relax, chill out and all that. Yes, ma. Eléyìí ni mo rí ma. Okay, ó ṣe tẹ́. Oh, ẹni mà ní party Chief Makinde. Jọ̀ọ́ ò ní bínú sí mi. Jẹ́ kí sáré lọ change nǹkan tí mo wọ̀ ẹ́. Má bínú, jẹ́ kí sáré lọ. Mo ń bọ̀. Oh, sure, okay. Thanks. Yeah, we should. Omi ńkọ́? Fine. We should. Yeah. Madam. Yes. Ẹ jọ̀ọ́ ma, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín ni ma. Okay. Ẹ jọ̀ọ́ ma, ṣé Chief Makinde tẹ́ ń sọ̀rọ̀ yìí? Ṣé wọ́n ní anything ṣe pẹ̀lú quarry? And why do you ask? Ṣé rí ìlú tèmi ti wá, a ní èèyàn kan bẹ̀ tí à ń pè ní Chief Makinde. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú quarry, àwọn gan-an head ibẹ̀. Ìwà wọn ò dára rárá, so mo wá fi èpò bí àwọn ni. Ẹ ń sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀.
It's obvious he's not the same person. Lance or wrong way. Okay. Oh, anyway. Bá mi káwọn aṣọ yẹn sínú wardrobe then mú phone mi àti purse mi bọ̀. All right, ma. Babe, hold on. Chief Makinde ò lọ sọ́nà. Same Chief Makinde tí àjọmọ̀ náà ni. Do you very pissed you mean? O dẹ̀ need láti pè bẹ́ẹ̀ yẹn náà. Èèyàn tó ń sọ yìí business partner mi ni. So kó tó bá wọlé lẹ́nu ló lè fẹ́ náà rẹ̀ sọ. Not just even that. Gbogbo àwọn olómọ máa yìí. I mean, how safe are you with him? How safe? Okay. Ó dàbí pé mo ti ń smell òjò náà rẹ̀. But má worry, business partner mi ni kó dẹ̀ lè pè mí fún nǹkan báyìí kẹ́ má down. So. Business partner? Sure. Mo ti ń smell owó o. But anyway, jẹ́ ká jọ bọ́ tàn sí. Mo nílò ju 2-3 hours lọ. So, adé padà wá ríra ńlé, àbí? Chief Makinde, ó dàbí pé mo yàn tí ń bá sọ̀rọ̀ ṣá. Èmi máa ní. Tó bá ṣe nítorí health mi, mo mọ bí tí mo bá wà right now. Yes, I don't ṣe business ni now, and everyone mọ̀ pé in every business either you win or you lose. Ìmọ̀ràn tèmi ni fún yín pé gbogbo ibikíbi tẹ́ bá wà right now, kẹ́ lọ kún fún àdúrà. Kẹ́ lọ kún fún àdúrà ni o, because tá a bá lọ lose lórí ilé ìpẹ́rẹ́ àjọmọ̀ bí ẹ̀ náà ni o. We're going down together. You should know that. Mo rò bẹ́ẹ̀ gbádùn. Ẹ já kúrò lórí aago fún mi jàre. What's that nonsense for? Just imagine. Yes, hold on, please. Dọ́lápọ̀. Yara. Àlàáfíà ni. I am fine. Àlàáfíà ni. Okay. Sure, okay. We're okay. I got a surprise for you. Oh. Okay. What? Okay. I hope you're gonna like them. Wow. All this for me? Everything. Pata. They are for you. Oh, thank you so much, sir. Thank you. God bless you, ma. Hello. Ẹ káàbọ̀, ma. Boy. Oh, okay. Oh, as usual, this is your gift to our family. Oh, this is beautiful. Yeah, it is. Wow. She like it. Remember me take the gift all the time. We shall like it. I love it. It's very nice. Oh, yeah. It's a very beautiful design. Anyway, love me drop it to me around me. Hey. So take a look at Yeah. So kilo ṣẹlẹ̀ o de bere mi. Is that one appointment to the other? So yeah. So báwo ni? Mo okay o. Uncle, ẹ kú jókòó. Madam ní kí n sọ fún yín pé àwọn bọ̀. Uncle Bọ́lá o. Ṣé kí lè máa bá yín sọ̀rọ̀ náà? Lẹ́ṣẹ̀ sọ̀rọ̀ ayé di kúùkù àpàpàǹdodo báyìí. Kí n sọ fún ẹ kó tiẹ̀ má bá mi sọ̀rọ̀ gan by the time tó bá wọn fi jẹ oúnjẹ mi tán wà wá force láti bá mi sọ̀rọ̀. Ó yẹ mo sì ti ń bá yín sọ̀rọ̀ báyìí. Kí lè wá fẹ́ sọ fún wa jẹ báyìí o? Ṣé o ti jẹ iyán pẹ̀lú ọgbọ́lọ̀ rẹ̀ kán wá fi ugu kan fi ga. I can't wait. Mi ò lè wait láti jẹ oúnjẹ yín.
Okay, màá padà wá wò yín ṣá. It's okay. Fine. Oh, girl. Oh, Nibi, my worry. I'm on my way already. It called for celebration. Hey. Really? I'm on contract, you know, really. Sure, it was a surprise. Wow, that's good, Sha. See, Debbie by anything. Taking pay later. But mommy, kí ló ṣẹlẹ̀ tí mi ti David I think fẹjọ́ mi sùn and then bá sọ̀rọ̀ lórí phone. Ejo, not even good afternoon or something. Uncle, kí ló gbé yín wá sà? Oh. Mo dé gbọ́ pé ẹ ti resign níbi tẹ́ ti ń gba 200,000 naira as your salary. Àbí ẹnu kéré jù. Mommy, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Àìmọye àwọn ọmọ ọ̀rẹ́ yín tí mo mọ bí tán ti ń ṣiṣẹ́ tó ń gba close to 1 million naira. Tẹ́ni kí mi lọ máa ṣiṣẹ́ 200,000 naira. Èmi ò lè ṣiṣẹ́ yẹn mọ́ o. So Joe, ibi tí mo ní kó lọ fún interview nǹkan. At least that will fetch you a better salary. Oh yeah, kí ló ṣẹlẹ̀? Mommy, ṣé ẹ lè imagine pé mo do for good more than 2 hours. Kò sẹ́ni tó attend sí mi. This day mi ṣe kúrò ń bẹ́ẹ̀ nìyẹn. Má bínú ọmọ pé wọ́n ló dé. Wọ́n mọ̀ ní. Torí kí bọ́n ti mọ̀ pé wọ́n dé bó ṣe ń wọlé bá máa fún ẹ ní special attention ni. Ẹ gbà mí ó ti pààrọ̀ ọmọ mi lọ́wọ́ ní ward. Àṣìgbé ọmọ ní ward gbà ọmọ yìí. Jọ̀sọ́ kí lẹ wá fún náà? Ẹ ní lè sọ̀rọ̀. Ẹ ní lè sọ. Bọ́jọ́ 500,000 tó ṣe lọ gbà lọ́fíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn kọ́. Kò sí problem, ó ti yé mi mommy. Mo ti understand ni mo gbé ẹ̀fẹ́ fún mi lówó ní gbogbo action tẹ kó balẹ̀ nígbà tí mo ti dé yẹn. Ó dẹ̀ ti yé mi náà kò sí wàhálà. Màá máa lọ. Ṣé ti gbọ́? Kò sí problem. Mo mọ̀ pé ẹ like mi but kò sí problem. Ṣé ti gbọ́? Kò sí wàhálà. Ọmọ mo bí ẹ máa gbà mí ó ti pààrọ̀ ọmọ mi lọ́wọ́. Ọmọ tí mo bí kọ́ mo gbé wálé ẹ gbà mí àṣìgbé ọmọ ní wọ́ọ̀dù lélẹ́yìí. Mo bí yìí ná. Hello sir. Báwo ni? Àlàáfíà ni. Pẹ̀lẹ́ ṣọ́ okay. Mo wà okay. Lílo wà bí? Yeah, mo wà lé. Mo máa ń kọ́ màá tẹ́ ni. Ó ní pátí kan tí mo fẹ́ jẹ́ ká jọ lọ ní alẹ́ yìí, dinner party. Show mind. Party kẹ̀. Ṣé mi náà wá party? Èmi ò láṣọ tí máa wọ̀ lọ party kankan. Kọ́kọ́ dá mi lóhùn, ṣé wàá lọ àbò? Màá lọ. Ṣé o nígbà tí aṣọ yẹn? Mo bá mi di ojú ẹ̀, ọ̀ṣẹ̀ máa déwájú ẹ̀ nísinsìnyí. Irú eré ọmọdé wo ni èwo ni kí n díjú? Àwọn ọmọdé ló máa ń ṣe yẹn. Ìjọba pọ̀ di ojú ẹ̀. Okay, màá díjú mi pẹ̀lú faith. Mi ti díjú báyìí o. Mo ti díjú. Mo ń gbọ́ yín kí ló ṣẹlẹ̀ báyìí sí. Torí ẹni ká díjú. Ó yẹ la ojú ẹ̀. Irú ìwò ni iná ṣé tí wọ́n ní kọ́pọ̀ǹdì yẹn wá ń pè mí. You're very, very funny. Mo ní kí surprise ẹ ni. Now, there's a aṣọ ẹ̀. Are you serious? Yes, I'm dead serious. Come on, Oba. Mo sọ pé ọmọ like it. Just perfect size. Thank you. Wow. Báwo lè ṣe mo fún mi láì palazzo? Come on, o ṣe mú ọkùnrin. Oh, I really appreciate this. Thank you. Lovely colors. This is size 10. Let's see what me dada. Báwo lè ṣe mo fún size 10 mo? This is my homework. Thank you. Guess you like them. I like them, yeah. I like them. Okay, so, Aliabi. Yes.
Yes, ma. Yes, ma. Yes, ma. Move on, okay, ma. No, I mean, Daddy, move on. I need more, ma. In fact, I'm already bed, right, ma. Okay, ma. All right, Emma, ma. All right. Oh, shit. Madam, take care. Ah, do you want me to call you with the Yes, hold on, please. Hey, hold on. Era. How are you? Fine. Can you fake something to this? Can't you see? Lapo, I love you so much. More food so far. Come, look, just tell me yes. Fine, please. Yes, madam. No, listen to me, madam. Already you are. I love you so much. Madam, please. Mami. Mami, ẹ pẹ̀lẹ́. I'm so sorry. Mami, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kára yín yá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ wò, gbogbo ìwà burúkú tí mo wù tẹ́sọ́gbẹ́ ìfẹ́, mo ti jáwọ́ ẹ̀ báyìí, mi ní wù mọ́. Just come back to life, please, mommy. Mommy, please forgive me. Gbogbo wàhálà tí mo kó yín sí. Please forgive me, mi ò ní ṣerú ẹ̀ mọ́, ẹ jọ̀ọ́, mommy. Please. Mr. Man, I'm talking to you. Agbọ́pọ̀ ti try gan. Bí àtàná lẹ ti wà tẹ́ wá dúró tì wọ́n. Ẹni tó ní ilé ẹ̀ ti dé, ẹ wá máa lọ lẹ́yìn. Jọ̀ọ́ dákun, má bínú. Ó ṣe ya létí lápá ọmọ báyìí. I mean, ọjọ́ olùmọ̀ tó gbẹ̀rì pé ọkọ ọmọ tí ẹ ni mo jẹ́. Yes! Ṣorí tó bá ń sọ ọkọ mọ́ mi ẹ̀yìn, ó máa ń rí bákan létí mi. I don't get it. Ṣorí, àwọn Yorùbá máa ń sọ kíní kan. Wọ́n máa ní tí ọkọ ìyá yẹn wá ju bàbá yẹn lọ. Bàbá là ń pè ó. And last time I checked, this place is being owned by your mother, my own girlfriend. So, fine, ẹ kú àlàyé, ó yé mi, kò sí wàhálà. But the last time I check, ìyá mi ló ní ilé, èmi náà ni mo ní. So what's your own? That point máa sọ fún ẹ̀sìn. Bí tèmi ṣe jẹ́, she is my fiancée. Bí tèmi ṣe jẹ́ nìyẹn. Tó bá yẹ pé mi ní ẹni, màá ní sùúrù
kí n fi òrùka sí lọ́wọ́ kí n tó máa pera mi ní fiancé. Hello. Ògbóhùn jó pẹ̀lú ẹ ni. Sorry, ma appreciate má jẹ́ kó wà physical. Mọ́mì, mo ti bá ń ṣe omi ìwẹ̀ yín onígbóná gan mo fi bá ń ṣe so that òtútù ò ní mú yín ẹ wá lọ wẹ̀ ẹ jẹ́ kí n assist yín láti dìde. Mọ́mì, 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 èmi ò rí rẹ lè rí o mọ́mì ẹ ṣe ń ṣeré ni ẹ dìde náà mọ́mì, mọ́mì ẹ dìde. Mọ́mì ẹ máa sọ pé ẹ sùn mí mọ́mì No! Kí ló ṣẹlẹ̀? mi ò mọ̀ mi náà rí gbọ́n ọ̀dá mi lónìí. Mommy, no, please! Kí ló ń ṣe tó jókòó sí compound ìwọ nìkan? Inú ilé yẹn wà boring ni so mo decide láti wá jókòó sísàlẹ̀. I can understand. It's okay. So, kí ló ń ṣẹlẹ̀ ń sìn? Báwo ni preparations? Our family, you? Nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé lọ́yà ní pé kí n má lọ anywhere for 3 weeks. So after 3 weeks, then mo lè má lọ anywhere tó bá wù mí. Oh, lawyer ló sọ bẹ́ẹ̀, right? Yeah. Which means lawyer will come anytime in 3 weeks' time, alright? Yes. Okay. Tọ́lápọ̀. See, woman ní mama kú ni. Now, ọ̀gá kú ni. Look, whatever thing to bá need, I mean, anything at all, má hesitate láti pè mí. Please, call me and tell me. Trust me, Ọlọ́run lọ́wọ́. I am missing her so much. She was everything to me. Look, we all miss her as well. The truth is, she's gone. Just put yourself together. Super, please. As much as we're okay. Yeah. So possible kí mom sí ẹdẹ wò ṣùṣùṣùṣù kọ́dẹ̀ wí ìwò property wọn fún ọmọ ọ̀dọ̀ lásán. Ó ṣe ń sọ nǹkan tí mò ń sọ ni. Ṣó possible ni ọmọ tí ò kì í ṣe ọmọ wọn tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lásán wọn tiẹ̀ wò pé mi nìkan làwọn bí wọ́n wí gbogbo property fún ọmọ ọ̀dọ̀. Sorry tí mom sí ẹ bá pọ̀ lórílẹ̀‐èdè ó jẹ́ kó ti clear ẹ̀wọ̀n ọ̀dànù ni. Ọ̀dájú abiyamọ ni wọ́n o. Ṣé wọn kì í ṣe ọ̀dájú abiyamọ náà wo irú ìwà bẹ́yẹn fún mi? Ó ti pẹ́ tán tí ń ṣe fún mi wọn ṣe máa ṣe. Ok, kò sí problem. Sorry tí ẹ̀rù bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó níbi tá a tún máa gbé sí. Yes. Yeah, Dọ́lápọ̀. Yes, sir. Báwo ni? Àlàáfíà ni. Ilé ni mo wà, kò sẹ́ni bọ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sáré lọ sọ́fíìsì ni. Dọ́lápọ̀, báwo ló ṣe sàn báyìí? Kí ló ṣe ẹ́? Ẹ wo tí n bá ti dé màá explain fún yín mo ti wà lára very madele. Okay, mi náà máa hang around. Yeah, má pẹ́. Yeah.
Dọ́lápọ̀. Ẹ káàsán. Hold on. Kí ló ṣẹlẹ̀? Ṣé lè believe pé mo lọ sí company? Pé kàn jọ kí wọ́n fún mi ní details company yìí. Ṣé believe mo dá mi lóhùn rárá ṣá? Ó dá ẹ lóhùn. Mo dá mi lóhùn. Hold on. Kí ló ń ṣe wọ́n ná? Ṣé wọ́n mọ bó ṣe jẹ́ ni? Kí wàá ní wọ́n wá ṣe? Kí ni mo fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Hold on. No. Ẹ má ṣe anything. Kí lẹ fẹ́ ṣe? Baby, stop ẹ. Kí ló ṣe báyìí? Bó ṣe fẹ́ gbọ́. Mo kọ́kọ́ ti sùúrù tún ṣe o. Ìwé àwọn tó fẹ́ problem ẹ̀ wá sáàkì wọn dànù. What's that? Wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn, okun wá ruru ká wá ruru. Mo máa handle wọn. Ẹyẹ fi wọ́n sílẹ̀. Ṣé mo mọ problem? Mo ti tẹ́lẹ̀ fún wo ẹ̀ and things has changed. Wọ́n ní ṣọ́ọ̀ṣì ọmọ àgbà ni. Ọmọ àgbà fọ́gà wọn ni. What's it? Ọlọ́run wà lókè, Ọlọ́run help me láti handle wọn. Ṣẹ̀yin má worry. I'm just concerned, I mean. Thank you. Come on, fojú pé bí àbúrò jẹ́ tẹ́lẹ̀. No, things has changed. It's okay. So sure you're fine now. I am fine. Ẹ jẹ́ ká lọ sí màálè sóúnjẹ fún yín. Yeah. Sorry to keep you waiting. It's okay. Yeah, I mean, well, if you got feel pé it's better you ask. But I'm going to be fún nílé. I mean, that's all. Wọ́n kàn fẹ́ frustrate mi ni. Ọlọ́run máa bá mi handle. Pẹ̀lẹ́, ni o me wá change báyẹn. Rubbish. Manager. Yes. Ó ti ẹ̀ dábẹ́. Mo ti wò yín nínú ọ́fíìsì. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ní ọ́fíìsì yìí? Mo lọ sọ́dọ̀ accountant pé mo fẹ́ gbowó ní mi ò lè gbowó jáde. Bá ṣe rí nìyẹn. Gbogbo yín jọ mọ̀ ń pa ẹni. Rárá o, ẹ má rò bẹ́ẹ̀ o. Ṣeré mi tí mo jẹ́ mánéjà ilé-iṣẹ́ ìgan tí Dọ́lápọ̀ tí kò bá tọwọ́ bọ̀wé tí ò bá sign mi ò ní lè gbowó jáde pé a fẹ́ ṣe nǹkan kan lọ́fíìsì mi ò lè gbowó jáde. Dọ́lápọ̀. So Dọ́lápọ̀ nǹkan ibo ló wà nsìn? Kò tí ì dé ṣá. Ṣọ́dọ̀ yìí máa wálé ni? Mi ì ṣú ọ̀pọ̀ máa wá o torí tó bá yẹ pé ó máa wá sọ́fíìsì wọ́n á ti dé sí ọ́fíìsì but mi ì ṣú ọ̀pọ̀ máa wálé ni. Ẹ gbélé gbọ́. Ọ̀gá ẹ má bínú lọ ẹ má gbà mí kírú ó sún mi o. Ojú mi rí ní ọ́fíìsì lẹ́nu yìí. Tell me. Ara mi ò rí mo rí ológbò látẹ̀. Ṣé mo pé Lady Dọ́lápọ̀ is smart débi pé ó ṣe lọ change company signatories account sí ti tiẹ̀. Níjọ́ mélòó síjọ́ mélòó. Ó ti change everything. Tẹ́nibọ̀dì bá fẹ́ gba sísì jáde nínú company yẹn lẹ́nu gẹ́yìn gbọ́dọ̀ sign. It's a lie. Ìyẹn ló mú mi wá wò pé kí ni mo lè ṣe fún ọmọ yìí náà? Kí ni mo lè ṣe fún láti deal pẹ̀lú ẹ̀? Bọ́láhùn. Mo dẹ̀ ń rò kankan. Kí ló ń rò? Ṣoríru girl yìí tó lè ronú láti manipulate signatory account in a short period of time. Ẹni tó wá fẹ́ bá dín òun láti open brain ẹ̀ lẹ́nu. Mo rò pé kò gbé súnmọ́. Kó tó lè fi penetrate wọlé nìyẹn kò ṣe bí ẹni pé ó like ẹ̀. Babe, orí ẹ pé ṣé pé kí n gbé súnmọ́ bíi pé mo nífẹ̀ẹ́? Yes. Give me 5. Orí ẹ ti pé jù. Mo ń wò náà pé kí ni mo lè ṣe fún ọmọ yìí. Ṣé o rò bóyá òun gbọ́ ni? Aláti ṣe mi. Àwọn ọmọ ti ṣe láti. Ẹ káàárọ̀. Inú mi dùn pé mo bá yín o. Ṣé wàá okay? Mo wà alright, ṣé kò sí problem? No, kò sí nǹkan kan, progress ni. Mo nídìí ìrànlọ́wọ́ yín ni. Mo ń wo company mọ̀mísí mi ni. Mo wá rí nírìí pé àti jẹ́ kí progress bá company yẹn, ó di dandan kí gbogbo àwọn tó kù ká fọwọ́sowọ́pọ̀. Mi gbọ́ nǹkan tẹ́ sọ sà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kí èmi àti yín ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Dọ́lápọ̀ kí company mọ̀mísí mi yìí kó lè máa gbòòrò sí. Ẹ jọ̀ọ́ sà o, ẹ má bínú o. Ṣé ẹ ti rò dáadáa ṣá? Mo ti rò dáadáa, mo dẹ̀ ti make up mind mi. Torí pé mo rántí pé ẹ̀yin sọ pé ẹ fẹ́ ní nǹkan pọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni, èmi náà mo sọ pé mi ò fẹ́ bá da nǹkan kan ńgbà yẹn. Bọ́ ń sìn mo ti ṣetán láti bá da nǹkan pọ̀. Kí nǹkan tí mo sì mi filẹ̀ kó má bàa parun. Bẹ́ẹ̀ bá ti sọ pé ẹ ti ṣetán láti bá Dọ́lápọ̀ da nǹkan kan pọ̀. No problem.
Me, as the manager of this company, I'm ready to support you. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo really appreciate ẹ o. Mo tẹ̀ ti rò pé á difficult fún mi láti ṣe bọ̀. Inú mi dùn pé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. Èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ yín lọ́gá wa. Ẹ ṣé. Ẹ tí ì lọ sí ọ́fíìsì. Ọ́fíìsì náà ni mo ń lọ. Èmi ò tiẹ̀ lọ sí ọ́fíìsì náà, mo ń jáde bọ̀. Ẹ jẹ́ kí n gbé yín dọ́nà. Okay. Ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́. Okay. God bless you. Yes, hold on, please. Hold on, please. Hey, August visitor lere o. Gbọ́láhàn. Can I sit? Yeah, sure. Yeah. Hey, àìrèwú lọ́sàn-án o. Ìwọ mo rí wẹ́rẹ́ yìí. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó gbé mi wá síbí báyìí kò le, and I'll go straight to the point torí mo ṣì ní 2-3 places láti dé. Yeah. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo ti ṣetán láti bá ẹ ṣiṣẹ́. You don't mean it? Yes. Oh my goodness, thank you so much. Because mo sọ láti jó ẹnu fún àǹfààní ìwọ náà ni. I know we did do gan. Thank you so much, dear. Good news, Lily, for real. Of course. Who's that? Kí ló wá ṣe bí báyìí? Èmi ni mo ní kó join wá mi báyìí. Kó lè mọ̀ pé ìgbésẹ̀ tí mo ti ń gbé ó lágbára gan. She's also part of us now. For real? For real. Ó yá, jókòó. Ẹ ṣé ma. Inú mi náà dùn. Àmọ́ mo wá ní ìṣòro kan. Manager yẹn, mo ń wò bóyá kó lóun bá mi kó sí wọn nínú kí lè win heart àwọn náà. Okay. Tó bá jẹ́ ti manager ni èmi máa mọ̀ tí ṣe máa sort out. She won't be a problem. Inú mi á dùn tó bá lè bá mi ṣe. I will. Ẹ ṣé gan ni. Kí ni bí ṣe ń lálejò wo kúkú ṣàlejò tiẹ̀? It's okay. I'm good. Kí ni bí ṣe ń lálejò báyìí? Okay ma. Oh sure. Oh, thank you so much. So, Mama Alonso. So, ẹ ti fẹ́ máa lọ àbí? Oh, all right, no problem. So, a lè tún máa ríra. Thank you. Yeah, take care. Have a good day. Oh, Gbọ́láhàn, it's good to be a change person. We need to share pẹ̀lú ọ̀rẹ́ mi o. Gbọ́láhàn. Hey. Uncle Olamide. Mo máa rí nǹkan o. Dọ́lápọ̀ òye rí kò close to me this time. Ṣé lè believe pé Gbọ́láhàn ti change kan? Ó yẹ tán ẹ̀. Ṣé ẹni tó yẹ ṣó lè change ṣá? Ó ti change o. In fact, mo ní láti employ ẹ. Bí mo ṣe rí pé ó change sí. You did what? And ó dẹ̀ dín fìlà láti máa sọ fún mi. Ẹ má bínú. Mi mọ̀ bóyá kí n gbàṣẹ lọ́wọ́ yín wípé mo fẹ́ employ ẹ kí n tó employ ẹ. But bọ̀bọ̀ yìí ti change. Gbọ́láhàn ti change. Well, anyway, ó ti change so mo ti employ ẹ nìyẹn. Gbọ́láhàn. Yeah? Phone ẹ ring. Okay, mo ń bọ̀. Hello? Yeah, I'm fine. And you? Okay. Okay. It's all right, no problem. I'll take care of it. All right. Yeah, èmi náà ti ṣe tán mo fẹ́ lọ, mo kàn máa wẹ̀, tí máa wẹ̀ tán mo máa lọ sí ọ́fíìsì. All right. Okay, màá sort it, no problem. Okay. All right, take care, bye. You won't believe it. Kẹ́rì tí ń jẹ́ ẹ lò. Ìjọ́ mélòó sí ìjọ́ mélòó ló ti yá ń sáré jẹ́ ọ. I told you. Now, kí n wá reschedule ara mi ń sìn.
tí má ti ráyè wọnú ọ́fíìsì ẹ̀ tí má ti wọ bẹ̀ báyìí ojú mi gbọ́dọ̀ là àwọn nǹkan tó lè help wa tó lè sort out kí n bẹ̀rẹ̀ sí ní ṣọ́, you know. From there I will move to the next level. You get? That's my boy. Jẹ́ n sáré wẹ̀ mú bọ̀. That's my boy. Ṣe kíá. Don, wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ni mà. Kọ́ọ̀tì fóònù yẹn náà. Kí ni gbogbo eléyìí? Ó ti pẹ́ lé ayé náà. So wá hold call kí wọ́n lè máa gbóhùn mi àbí? Ẹ má bínú mà. So kí ló ṣẹlẹ̀? Lórí owó wọn ni mà. Ẹ fún wọn lówó náà. Ẹ tí sign. Wèmi ò ráyè yẹn for now. Bóyá tó bá ti di ní ọjọ́ Monday, then ká sign. So mi ò ráyè for now. Kí ló dé tó wá ń gbọ̀n báyìí? I am very sure kò tí ń fẹ́ kan nu wọ́n bẹ̀ yẹn. Ọ̀rẹ́ mà. Okay, tó bá ti di lọ́la, gbé checkbook wá bá mi lé, ṣó ti yẹ máa sign. So, ìyẹn kọ́? Okay, ìyẹn wà okay mà. Ẹ ṣe ìyàwó wọn ní spotlight. Ó dàbọ̀. Olúdọlápọ̀. Mo wà, ìwọ ńkọ́? Àlàáfíà ni ẹ̀dẹ̀ kúṣẹ́ ìní. You're not looking bad. I'm not looking bad too. Thank you. I don't know. Can I have a dinner date with you? Dinner? Yeah. Okay, no problem. Thank you. It's all right. So, today, right? Yeah, of course. All right. Yeah, I'm happy. Okay, take care. Babe, ṣé o mọ̀ pé kind of trust tí ọmọ yìí ní sí mi ń sìn tí máa ní kí n wé ẹ̀ á ti tó bí 70%. Wow. Bó ṣe wà yẹn kò lè bá anybody ṣe meeting láì kọ́kọ́ pè mí pé kí ni kóun sọ tóun bá dán. Ṣùgbọ́n mo sọ fún ẹ, mo sọ fún ẹ pé tó bá ti gbé súnmọ́ ó máa comply. Ó wá ti ń really comply yẹn gan-an ni honestly mi ní purọ́ fún ẹ. Baby mo wá ń wò pé ṣé don't you think it is high time kí n bẹ̀rẹ̀ sí máa change àwọn signatory ẹ̀ sí ti tèmi? Good idea. You see? Thanks to you. You're welcome. Give it to me. Hello, Bọ́láhàn. Hello. Kí ló ṣẹlẹ̀ báwo ni? Mo wà okay. Mo ní kí n jẹ́ kó mọ̀ pé contract tí mo lọ fún wọn ti award ẹ̀ fún wa o. Ó mì pé wọ́n ti fún wa contract yẹn? Yes. Olúwo ṣé, Olúwo ṣé. Inú mi dùn o. Olúwa mo dúpẹ́. Bọ́láhàn gbá ló wá fẹ́ wálé báyìí. Mama bọ̀ máa dé títí alẹ́. Oh, tètè dé, we need to celebrate this together. Inú mi dùn, I am so happy. I can't wait to pop champagne. Yeah. Má pẹ́ ọ̀rọ̀ ẹ̀ later. Yeah, take care. Olúwo ṣé o. Bọ̀bọ̀ ìgbà wo ló dé tó lẹ̀ tuntun ló ń lọ nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀. Èmi ò fẹ́ o, mi ò fẹ́ ogbó yẹn o. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ máa gbà mí o. Ó ga o. Ọ̀tọ̀ nìkan ta ní kò ṣe, ọ̀tọ̀ nìkan tó ń ṣe. Closeness àárín ti fẹ́ máa pọ̀ ju bó ṣe yẹ lọ. Èmi ò dẹ̀ ní gbà. Ìwọ ló ní kí n súnmọ́ yín, mo súnmọ́. Ìwọ ló ní kí n súnmọ́ pẹ́kípẹ́kí kí n lè rí àwọn property mi gbà lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ ṣe bẹ́ẹ̀, ìwọ yìí náà ló tún ti ń complain pé mo ti súnmọ́ jù. Kí la fẹ́ ṣe gan tó fẹ́ tẹ̀yàn ọmọ aráyé lọ́rùn? O. Nǹkan tó fẹ́ tẹ́yìn lọ́rùn kò kàn mí. Kò kàn mí o. Bí ó ṣe pé kò ṣígẹ̀ ẹlẹ̀ kó yẹ kó máa bá tiẹ̀ lọ. Yẹ kó máa bá tiẹ̀ lọ kó padà sí bóyá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Baby, má ṣe yẹn. Má jẹ́ àṣe bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé tí má sílẹ̀ ní ti mi súnmọ́? Báwo mo fẹ́ gba gbogbo property mi tó wà lọ́wọ́ ẹ̀? Kò sí mo fẹ́ gbà. Ìwọ náà bọ̀dẹ̀ ṣe wà yín sìn. Tí n bá ti gba gbogbo property yẹn owó dé nìyẹn. Màá mú ẹ kó òbí tó wà yìí, màá gbé ẹ lọ síbi tọ́kùn ẹ máa ti balẹ̀. Tó bá wù mí mo lè gbọ́ ọmọ ọ̀dọ̀ mẹ́rin fún ẹ. Ìkan máa bẹ sóúnjẹ. Ìkan máa bẹ tún léṣe.
àwọn tó kù lè máa bẹ tọ́ ìkànnà kan máa fẹ́ lójú fẹ́ ní èmi fúnra mi gan ẹgbẹ́ ẹ̀ máa sùn sí all the time mi ní kú mbẹ àfi tó bá sọ pé o lè jáde ọwọ́ ẹ̀ máa ti máa gbàṣẹ bébì máa náwó fún ẹ jù kò yé ni ó yá smile for me now. Now you are talking kò yẹ jẹ́ kí n tètè lọ bá a kí n lè mú mọ́lẹ̀ dáadáa ṣó ti gbọ́. kò gé nǹkan kan má wọ̀ ọ́ rí ìyá kò yẹ ìyá wọn máa lọ máa bẹ sọ nígbà tó ti gbọ́. Baby. Òjò, o ní láti gbà mí nígbà ẹ̀rùn. Ṣé o rántí pé ìgbà tó ní ìdíṣẹ́, èmi ni mo wà láti mo bẹ̀ ṣe, tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ sọ́dọ̀ boyfriend mi as a secretary. Jọ sọ fún mi, èló ni salary? 25,000 naira ni ma. Màá bẹ double ẹ̀, màá fún ẹ ní 50. 50,000 naira in a month? Yes. Ẹ ṣé gan ma. Thank you ma. But kí ni mo lè ṣe fún yín ma? Láti wákàtí yìí lọ, mo fẹ́ kó máa sọ movement Dọlápọ̀ àti Gbọ́láhàn fún mi. It's a do ma. Màá jíṣẹ́ yẹn ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ ma. 50,000 naira. Good. Gbọ́láhàn. Ó ṣé mo dúpẹ́. I really appreciate you. Ó ṣé because tí o bá dúró tì mí, báwo ni mọ́mí ṣe fẹ́ fi gbogbo nǹkan tó fílẹ̀ fún mi àti ẹ? Wọ́n fílẹ̀ fún ẹ. No, wọ́n jọ fílẹ̀ fún wa ni. Inú mi dùn gan kó dúró tì mí. I really appreciate you. Thank you so much. Jẹ́ kúnlẹ̀ fún ẹ, ó deserve ẹ. Don't do that. Dọlápọ̀, èmi gangan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ torí pé ó fún mi ní opportunity láti súnmọ́ ẹ. Tí mi ò bá súnmọ́ ẹ, báwo ló ṣe fẹ́ mọ ìwà mi? Thank you so much. You're welcome, darling. Nice one. Fantastic. Dọlápọ̀. Dọlápọ̀ ìwọ. Oh, no wonder. Tó bá sọ wípé Gbọ́láhàn yẹn kọ́ o ti change o. He's not a nice man o, a better man. So this is all I get, Dọlápọ̀. Damino, is this all I get? What is it? Because me don't understand there, Kini. Oh, you understand? Of course. Mr. Bayo, you understand. Hello, Mr. Man. I don't get it. The last time Timo check, Mom says sínú ilé mọ́ because mo mọ̀ pé ẹnìkan tó máa ń gbé wá sínú ilé nìyẹn. Then what else do you want? Bọ́lá look, I can't remember calling you to this conversation. And I can't remember your involvement in this family. Oh. Yeah. Really? Yes.